ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الهادي العليم. ọpẹ́ ni fún Ọlọ́run ọba tí ń fi oníkálukú mọ̀nà tó fi wá mọ̀nà ẹ̀sìn Islam ọba tó nímọ̀ jùlọ. الواحد في ذاته المقدس الحكيم. ọba mi ọba kan ṣoṣo níbi ọlá ńlá rẹ̀ tẹ́lẹ̀ omi ò lè bá dùn ọlá. والصلاة والسلام على خير البشر محمد بن عبد الله. ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run àlékún rẹ̀ kó máa bá ẹni tó fi ń dáa jù ní gbogbo ohun tí ń jẹ́ abára ọmọ ènìyàn pátápátá. وعلى أهله وأصحابه tí ń ṣe وسلم. ànábọ̀ Muhammad ìkẹ́ náà kó kárí gbogbo àwọn ará ilé ànábì àti gbogbo àwọn àlùmọ̀ ànábọ̀ Muhammad. أما بعد. lẹ́yìn ìwà àgbà náà قال تعالى. Ọlọ́run bá àlékè ọlá ó sọ nínú Al-Qur'an wípé. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. Ọlọ́run bá ní ẹ̀rí àwọn tí wọ́n pa ẹ̀mí Ọlọ́run ọba gbọ́ tí wọ́n nígbàgbọ́ nínú nǹkan míì tó jẹ́ ẹ̀mí Ọlọ́run ọba lọ tí wọ́n ti fi nǹkan míì wọ́n fi àbòsí wọ́n fi kún gbàgbọ́ wọn ṣẹ̀rí àwọn tí ẹ rí ẹ Ọlọ́run bá ti ṣe àdéhùn fún wọn pé ọkàn wọn ó máa balẹ̀ ní gbogbo ìgbà Ọlọ́run ó sì fi wọ́n mọ́nà ẹ̀wọ̀n ní ṣìnà láyé. أثبت هذه الآية الكريمة أن من ألبس ثياب الظلم بإيمانه لن ينال رضاء الله وليس له الأمن في الدارين. ayata kàfúrà wa yìí Ọlọ́run bá fi rinlẹ̀ fún wa ń kó gbogbo ẹni tó bá lóun nígbàgbọ́ nu Ọlọ́run tó wá fi àbòsí tó fi kún gbàgbọ́ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ Ọlọ́run bá ṣèdéhùn fún pé kò ní rí ojú rẹ̀ Ọlọ́run ọba kódà láyé àtàlìkìyámà kò ní sínú àwọn tọkàn wọn ó balẹ̀. ولا يهدي السبيل. irú ẹni bẹ́ẹ̀ kò ní mọ̀nà láyéláyé títí ó fi pàdé Ọlọ́run ọba. ولله الحمد الذي خصص هذه الأمة بكلمة طيبة. àdá ọpẹ́ fún Ọlọ́run ọba tó já sí ń pè ní òòṣà àwa lẹ́ṣà òòṣà ìsìláàmù lẹ́ṣà kódà òòṣà Zumratul Mubaraka òòṣà àwa lẹ́ṣà pẹ̀lú gbólóhùn Ọlọ́run ọba tó tóbi jùlọ. وكشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء. gbólóhùn yìí ó dà gẹ́gẹ́ bí igi kan ní igi tó tóbi tó lálùbáríkà tí gbòǹgbò rẹ̀ ń bẹ́ nulẹ̀ tó dúró ṣinṣin tó já sí pé ní àwọn ẹ̀ka rẹ̀ ó gùn wọnú sánmà ó tóbi gan. كلمة طيبة التي كانت اشترها غم. ẹ rí ọ̀rọ̀ tá a sọ yìí gbólóhùn tó dárin tó já sí pé ní gbogbo ẹni bá wí yóò máa jẹ́ ọlà yóò máa jẹ́ ọ̀rọ̀ fún ẹni bẹ́ẹ̀. وصحبتها حكم. gbólóhùn yìí ẹni bá ń bá a lò ń gbogbo ìgbà yóò máa ní fọkànbalẹ̀ ń gbogbo ibi tó ń bá dé. كم أخيال إلى الحق أرشدت بالحق أنجدت. mélòó ẹni tó já sí pé ní ó ti tọrọ gbólóhùn yìí ó ti tara rẹ̀ sóríire nínú ayé ó ti tara rẹ̀ di ẹnu tí Ọlọ́run bá ti fọ̀ mọ́ nínú ayé. ومن الكلمة طيبة. tálẹ̀ ní tá a wá ń pè ní gbólóhùn tó da tọ́lọ́run bá rán sílẹ̀ ayé fún wa. هو الشيخ الذي عاش بالتقى. òun náà ni bàbá wa àgbà tó já sí pé ní gbogbo ìṣẹ̀mí ẹlẹ́ ayé wọn kò sí ohun tí wọ́n fi ń gbé tó ju ìbẹ̀rù Ọlọ́run ọba lọ. وعاشر الناس بالنقى. wọ́n wá ń bá gbogbo àwọn èèyàn tí wọ́n ń bá ṣe tí wọ́n rọ kiri ká wọn ẹ̀mí tó mọ́ mímọ́ ni wọ́n fi ń bá gbogbo ẹni tí wọ́n ń bá ṣe. ولا يلبس إيمانه بظلم وساد بعلم. ohun tó wá fi jọ̀gá lórí gbogbo onímọ̀ ayé òun náà ní pé ní ìgbàgbọ́ tí wọ́n ní sọ́nà wọn bá wọn kò sí àbòsí ń bẹ̀ bó tilẹ̀ wù kó máa. تخلق بخلق النبي وكأنه من سبط قرشي. ẹ̀rí ìwà wọn ó dàbí ìwà ànábì wa Muhammad ni àbí ká ní ìṣọ̀rọ̀ sí wọn àti ìwà ànábì ni ó wá dàbí ìgbà tó já sí pé ní wọ́n wá nígbà tá ànábì bẹ̀rẹ̀ ayé wọn ń bẹ́nu àrọ́mọdọ́mọ ànábì wa Muhammad. ألا ẹ tẹ́tí ẹ gbọ́. هو فضيلة الشيخ الهاج الخليفة العام لولاية إدو وديتا سماحة الشيخ محمد الثالث aláwo adẹnẹkan. ẹ rí gbólóhùn tá à ń ṣàlàyé fúnra wa látijọ́ yìí tá à ń ṣàlàyé fúnra wa látàárọ̀ òun náà ni àbá wa àgbà ẹni tó já sí pé ní ẹni ọlọ́run ni wá ẹni jẹ́nu ọlọ́run kò sẹ́ni tó pamọ́ fún bàbá wa àgbà tá à ń porí ẹ̀ bàbá wa àgbà Samahatu Sheikh Muhammad Salis Alawo Adeneka tí wọ́n jẹ́ the Grand Khalifa gbogbo ilẹ̀ Yorùbá pátápátá àti Edo àti Delta tó fi dé orí Kogi State.
الله إن هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا. ọlọ́run bàbá lọ́rẹ̀ ẹ̀mí yín ọlá yín tẹ̀ ń lò ipò yín ọlọ́run má jẹ́ ó tán láéláé. ولن أنسى أبي الفاضل ودادي وفضتي. bí mo ti ń ṣàlàyé fúnra wa alájà ní bí ohun tí mo ń sọ yìí mo ní gbà pé bàbá mi ẹni tó já sí pé ní ọlọ́lá ni ọlọ́rọ̀ ni onímọ̀ tọ́lọ́run bá ṣàlẹ́ṣà ni. وكان مرآة حياتي. bàbá mi tẹ́rí yìí ó jẹ́ jígí ńlá tí mi náà fi ń wo àwòkọ́ṣe tí mo fi ń túra ayé mi ṣe. فضيلة الشيخ الحاج الدكتور عبد الغفار بن شيخ محمد الثالث الله أدنكا. òun náà ni ọlọ́lá jùlọ Sheikh Abdul Gafar bun Sheikh Muhammad Salis Alao Adenaka. أدام الله حياتكم kọ́lọ́ bá lọ́rẹ̀ mi wọ́n. وهرجة العلماء في هذه الجلسة المباركة. àwa kí gbogbo àwọn onímọ̀ kàǹkàkàǹkà àwọn olóye àwọn ọlọ́gbọ́n tí wọ́n ń bẹ lórí ìkàlẹ̀ alálùbáríkà yìí. والحاضرين والحاضرات. a kí gbogbo àwọn tí wọ́n ń bẹ ń kalẹ̀ lọ́kùnrin gbogbo àwọn tá a pè pẹ̀lú dùnú tí wọ́n fi fàyọ̀ tí wọ́n dá wa lóhùn lọ́kùnrin àti lóbìnrin a kí gbogbo yín. اسمي منير بنت أدينكا. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. akí alájà wa Muniro ọlọ́run má bà ìlàkà iná jẹ́. Àmín. ọlá bíbí anabi wa Muhammad. Sallallahu alayhi wa sallam. alfa wa Jamaluddin Akíntúndé kí àwọn náà wá kí bàbá pẹ̀lú tí wọ́n ní fún wa láàrin ìṣẹ́jú méjì akíwọlé aláàjì wa Saidi Òṣùpá àwọn èèyàn ti wẹ̀yìn sẹ́yìn báyìí tiẹ̀ ni alfa Jamalu bisimilah. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي أنعم علينا وهدانا إلى الإسلام.